èyí ga o bàbá lọ fìbínú gbèjà ọmọ ẹ̀ níléèwé ló bá lù Tiṣa pa. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ní ìṣẹ̀lẹ̀ búburú kan tó wáyé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù kẹwàá ọdún yìí níléèwé ìjọba kan nípínlẹ̀ Delta ìyẹn Alami Mixed Secondary School Agbo níjọba ìbílẹ̀ Ika North nípínlẹ̀ náà nígbà tí ọ̀gbẹ́ni Nileewe bàbá ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà lọ fìbínú gbèjà ọmọ rẹ̀ ló bá lu ọ̀gbẹ́ni Sunday Onyisi Ufa tí í ṣe olùkọ́ iléèwé náà pa. gẹ́gẹ́ bí ohun táláròyé gbọ́ àwọn akẹ́kọ̀ọ́ kan ni wọ́n ní wọ́n fo fẹ́ǹsì iléèwé wọn lọ síta láti lọ jí ẹmu bàbá àgbàlagbà kan mu. bàbá àgbàlagbà yìí ni wọ́n ló lọ fi ẹjọ́ ohun tó ṣẹlẹ̀ sun àwọn aláṣẹ iléèwé. lójú ẹsẹ̀ náà ni wọ́n ti wá àwọn akẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ jáde tí wọ́n sì tó ẹgba sí wọn lára láti lè bá wọn wí fún ìwà tí kò tọ́ tí wọ́n hù. ọ̀kan nínú àwọn ọmọ ọ̀hún tí wọ́n ló jẹ́ ọmọkùnrin akẹ́kọ̀ọ́ lọ́dún kìíní ìyẹn JSS 1 tí wọ́n fi orúkọ bò láṣìírí ló délé lọ rojọ́ ìyà tó jẹ fún bàbá rẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Nileewe. bàbá rẹ̀ bẹ̀rẹ̀ sí pé Tiṣa náà lórí aago ó sì ń dún mọ̀húrúmọ̀húrú mọ́ ọ. nígbà tí yóò sì kúkú ṣe é tán níṣe ló yọ síléèwé àwọn ọmọ náà gan bóró. lẹ́yìn tí wọ́n ti jọ ṣe fàǹfà láàrin ara wọn tán ni bàbá ọmọ yìí fa igbá yọ tó sì bẹ̀rẹ̀ sí na àwọn ọ̀gá ọmọ ẹ̀ nílùkulù. níbi tó ti lu olóògbé tó padà kú yìí ni tọ̀hún ti ṣubú lulẹ̀ tí kò sì lè dìde mọ́. ọ̀gá tí wọ́n ní physics ló ń kọ́ àwọn ọmọléèwé tó sì tún ń jíṣẹ́ ìhìnrere fáwọn ọmọdé yìí ni wọ́n sọ pé wọ́n gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn Agbo Central Hospital àmọ́ ó ti dákẹ́ kí wọ́n tó débẹ̀. agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Delta DSP Bright Edafi tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé ọwọ́ àwọn ti tẹ ọkùnrin afurasí ọ̀daràn ọ̀hún ó sì ti wà lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń wádìí ìwà ọ̀daràn abẹ́lé nípìnlẹ̀ náà ìyẹn State Criminal Investigation Department SCID fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìwádìí tó lọ́ọ̀rìn. ó ní lẹ́yìn ìwádìí làwọn yóò gbé ìgbésẹ̀ tó bófin mu lórí ìṣẹ̀lẹ̀ yìí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.